Mo kí gbogbo ojú tó ń wò mí lónìí wípé ẹ káàbọ̀ sí ìkànnì Èdè Yorùbá Dùn Kà. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí mi ní gbogbo ìgbà. So if you like what you are seeing, don't hesitate to subscribe today. Ohun tí mo ń sọ ni wípé bí ẹ bá fẹ́ràn ohun tí ẹ ń gbọ́, tí ẹ fẹ́ràn ohun tí ẹ ń wò, ẹ má fi àkókò ṣòfò láti subscribe to this channel. Thank you for supporting me. Ẹ ṣeun fún ìfọwọ́sowọ́pọ̀ yín. Ẹ ṣeun gbogbo ìgbà. Thank you so much. God bless you. Ẹ jẹ́ kí a lọ sínú ẹ̀kọ́ tòní. Nínú ẹ̀kọ́ tí a kọ́ kọjá, à ń sọ̀rọ̀ nípa ìsọ̀rí ọ̀rọ̀ ni. So a ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ orúkọ, ọ̀rọ̀ arọ́pò orúkọ, ọ̀rọ̀ arọ́pò òní. Lágbára Ọlọ́run tí a ó sọ̀rọ̀ nípa rẹ̀ ní ọ̀rọ̀ ìṣe, dòdò, dòre, ọ̀rọ̀ ìṣe. Kí ni ọ̀rọ̀ ìṣe ní èdè Gẹ̀ẹ́sì? Ọ̀rọ̀ ìṣe ní èdè Gẹ̀ẹ́sì ni verb. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ ìṣe? Ẹ jẹ́ kí a wo ohun tí ọ̀rọ̀ ìṣe, ohun tí ó túmọ̀ sí. Ọ̀rọ̀ ìṣe ló ń tọ́ka ìṣẹ̀lẹ̀ inú gbólóhùn. Òun ni òpómúléró gbólóhùn. Bí gbólóhùn bá wà tí ò bá ní ọ̀rọ̀ ìṣe, kò lè ní ìtumọ̀. Nítorí ìdí èyí, òun ni ọ̀rọ̀ ìṣe ṣe pàtàkì ní èdè Yorùbá. Bí àpẹẹrẹ, mo lọ sí oko. Kí ni ó ṣe o? Ó lọ. Ó lọ. Tí a ò bá fi ọ̀rọ̀ ìṣe sí tó kàn sọ wípé mo sí oko, kò ní ìtumọ̀. Bí àpẹẹrẹ tí wọ́n bá ní dí àlàfo wọ̀nyí, tí wọ́n bá sọ wípé mo àlàfo sí oko, kí ló yẹ kó fi síbẹ̀? Mo lọ sí oko. Àpẹẹrẹ mìíràn ni mo sè ẹ̀wà. Mo sè ẹ̀wà. Kí ló sè? Mo sè ẹ̀wà. Iná kí ló dá? Mo sè ẹ̀wà. Kí ló sè o? Ó sè ẹ̀wà. Ó ti jókòó sínú ilé. Kí ló ṣe? Ó jókòó. Tí wọ́n bá wá ní wípé ó ti sínú ilé, kí ni ó ti sínú ilé yìí? Kí ni ìtumọ̀ ó ti sínú ilé? Ó ti jókòó sínú ilé. Bọ́lá mu omi. Kí ni Bọ́lá mu? Ó mu omi. Tàbí kí ni Bọ́lá ṣe? Ó mu omi. Kọ́lá jẹ ẹran. Kí ló ṣe o? Ó jẹ ẹran. Tí wọ́n bá béèrè pé kí ló ń ṣe bẹ́ẹ̀ yẹn? Mò ń wo ìran. Mò ń wòran. Mo lérò pé mo ṣe ń sọ ó ń yé wa. Ó ṣubú lulẹ̀. Kí ló ṣe? Ó ṣubú. Kí ló dé tó ń sunkún? Ó ṣubú ni. Bùnmi ń fọ aṣọ. Níbo ni Bùnmi wà? Ó wà lẹ́yìn ìkùlé. Ó ń fọ aṣọ. Ó ń fọ abọ́. Ó ń fọ aṣọ. Fọ̀. Òun ni ọ̀rọ̀ ìṣe tí ó wà níbẹ̀. Dá. Ó ń dáná. Dá. Òun ni ọ̀rọ̀ ìṣe tí ó wà nínú ó ń dáná. Kọ́lá ń kọrin. Ọ̀rọ̀ ìṣe tó wà nínú Kọ́lá ń kọrin ni kọrin. Kíkẹ́ ń sọ̀rọ̀. Kíkẹ́ ń sọ̀rọ̀. Kí ni Kíkẹ́ ń ṣe? Ó ń sọ ọ̀rọ̀. Ó ń rọ epo. Mo fẹ́ kí a kọ àwọn ọ̀rọ̀ ìṣe tí àwa náà bá mọ̀. Kí a fi sí abẹ́ fọ́nrán yìí. Èyí yóò fi yé mi wípé ohun tí mo kọ́ ó yé wa. Mo rọ̀ wá kí a ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ àmúrelé. Iṣẹ́ àmúrelé ní ìyàrá ìkẹ́kọ̀ọ́ wa lónìí ni kọ àpẹẹrẹ ọ̀rọ̀ ìṣe tí o mọ̀. Ibi ni a ó fi àdàgbà ètò tòní rọ̀ sí. Àkòrí mìíràn tí a ó tún kọ́ lábẹ́ ìsọ̀rí ọ̀rọ̀ èdè Yorùbá ni ọ̀rọ̀ àpèjúwe, adjective. Fẹ́ mọ̀ sí nípa ohun tí a ń pè ní ọ̀rọ̀ àpèjúwe. Ẹ jẹ́ kí a tún darapọ̀ mọ́ mi nínú fọ́nrán mìíràn yìí tí ó ń bọ̀ lọ́nà. Ẹ ṣeun tí ẹ̀ ń tẹ́tí sí mi. Ó dàbọ̀.